ṣe ẹ̀làmú ìbọn rú ẹ̀làmú ìbọn yẹ ẹ̀làmú ìbọn iṣẹ́ o Ifá bá wa ṣe o àdúrà wa gbà o gbogbo ojú tó ń wò mí àwọn ní ṣàṣedànù orúkọ tèmi ni Olúwo Ifágbèmí Ọlátìléwá tí mo jẹ́ olúwo ìjọ Ìdí-Àmìlẹ̀kẹ̀ Temple tí mo jẹ́ olùdásílẹ̀ ilé ìjọba Ìdí-Àmìlẹ̀kẹ̀ Temple ní ìlú Alágbàdo níbí mo sì tún jẹ́ olúwo Fá tìlú Alágbàdo mo sì tún jẹ́ àràbà ilé ìjọba ní òkè òkò mo sì tún jẹ́ olúwo ìlú Orílẹ̀ Alágbọ̀n ní Wàsímì. Jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Ìyàtọ̀ tí ó wà láàrin Oṣólẹ̀ àti Ògún owó ni wípé àkọ́kọ́ Ògún owó jẹ́ ohun tí babaláwo kì í mọ̀ nípa ẹ̀. Ògún owó kì í ṣe ìlànà babaláwo. Ẹni tí ó bá ti ń mú Ògún owó mọ́ ìrìn àjò ara ẹ̀ ó ti ń ṣe nǹkan mi sì mọ̀ kankan púpọ̀ nípa Ògún owó. Ṣùgbọ́n tí a bá sọ Oṣólẹ̀ tí wọ́n ń pè ní Oṣólẹ̀ nígbà òní àwúre ni àwọn bàbá wa mọ̀ àwọn tó ń pè lóṣólẹ̀ nítorí pé àwúre tí àwọn bàbá wa ń pa ní wípé onígbà àwúre kì í kú sóṣì. Àwọn bàbá sì tún ń pè wípé èèyàn á dáa díẹ̀ kó tún tó wẹ àwúre nítorí pé onígbà àwúre kò ń kú sóṣì. Àwúre ni àwọn bàbá wa ń ṣe nígbà wáṣẹ̀. Tá bá fẹ́ sọ̀rọ̀ nípa òrìṣà Ọ̀sanyìn jẹ́ ẹrú Ọ̀rúnmìlà tí ó kọ́ nípa ewé àti egbò torí a gbọ́ nínú ìtàn Ifá àwọn ìtàn kan Ifá sì fi lélẹ̀ bí Ọ̀sanyìn ṣe dá Ọ̀rúnmìlà. Mo fẹ́ ká mọ̀ wípé Ọ̀rúnmìlà kò sí irúnmọlẹ̀ tó nímọ̀ nípa ewé egbò ìmọ̀ tó Ọ̀rúnmìlà nílé ayé. Ọ̀sanyìn tí wọ́n sọ pé omi ewé egbò ìgan ẹrú Ọ̀rúnmìlà ló jẹ́. Lára nǹkan díẹ̀ tí ó mọ̀ kó tó kúrò lọ́dọ̀ Ọ̀rúnmìlà fi mọ̀ ló fi jẹ́ wípé àwọn babaláwo ló mọ ewé nítorí pé tí abaláwo Ifá máa tún fún ewé ní orúkọ mẹ́ta nígbà míì tó dẹ̀ jẹ́ bí ẹyọ kan ṣoṣo. So Ọ̀sanyìn ó jẹ́ òrìṣà tí wọ́n ń bọ ṣùgbọ́n ó jẹ́ ẹrú Ọ̀rúnmìlà. Babaláwo kì í ṣe ọlọ́sanyìn. Ìdí ni wípé tí a bá pè nǹkan ní ẹrú Ọ̀rúnmìlà tó sì pé ní babaláwo kí ló tún fẹ́ fọ̀sanyìn ṣe? Kò sí rúmọlẹ̀ kankan tó borí Ifá torí pé Fá ni bàbá rúmọlẹ̀. Ọ̀rọ̀ tí Fá bá sọ agbègbè láti mọ̀ pé inú Elédùmarè ló ti wá torí pé Fá ló mọ Elédùmarè. So ọ̀rọ̀ tí Ifá bá ti sọ kí lèèyàn tún fẹ́ lísìn sí Ọ̀sanyìn fún? Mo fẹ́ ká mọ̀ wípé babaláwo kì í yan síyàn bí ó ṣe bá jọ ọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀ o. Nǹkan tí Ifá tó bá dẹ̀ ní ẹ̀kọ́ Fá tó péye báwo ló fẹ́ kí odù tó dá fún yàn? So mo fẹ́ ká mọ̀ wípé ẹ̀kọ́ Ifá irú babaláwo tó dángájíá kò nílò Ọ̀sanyìn nítorí pé kò sí ohun tó tún fẹ́ fi Ọ̀sanyìn ṣe. Ṣé ọ̀rọ̀ tí Fá bá sọ ló fẹ́ tẹ̀lé ni? Àbọ̀wọ̀ tó Ọ̀sanyìn bá sọ ló fẹ́ tẹ̀lé ó máa kọ́ cháàdì tara wọn. Kò dẹ̀ sí ọ̀rọ̀ tí Ọ̀sanyìn fẹ́ sọ tó fẹ́ dàbí ti Fá torí pé Fá ló mọ Ọlọ́run. Tá bá fẹ́ máa sọ pàtàkì oyè olúwo nínú ìlú, olúwo jẹ́ spiritual leader àkọ́kọ́ ni. Ṣùgbọ́n mo fẹ́ ká ṣe yànnàná ìlérí wípé olúwo oríṣiríṣi ló wà. Olúwo Fá wà lọ́tọ̀, olúwo ìlú wà, olúwo ẹgbẹ́ wà o. Ṣé rí bí mo ṣe nàná ẹ̀? Olúwo Fá gbogbo ẹni tó bá ti kọ́ Fá ọjọ́ tó bá ti yege tóun náà ti ń tẹ Fá fáwọn èèyàn ọjọ́ ẹ̀ ló ti di olúwo Fá. Bójíyàn méjì ló tẹ Fá fún àánú olúwo wọn. Bójíyàn mẹ́wàá ló tẹ Fá fún àlóhùn olúwo wọn. Bójíyàn igba ló tẹ Fá fún àlóhùn olúwo wọn. Ìyẹn ni olúwo Fá. Olúwo ìlú òun ni nínú ìlú kan gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe ọ̀ndà gbogbo tó bá ti jẹ mọ́ ìṣẹ̀ṣe ọ̀ndà olúwo ìlú yẹn ló máa wà. Ìtumọ̀ olúwo ìlú nìyẹn. Tá bá ti wá sọ olúwo ẹgbẹ́ bí àwọn society tó dálẹ̀ bí Ògbóni bí àwọn reform Ògbóni fatan àwọn èèyàn máa ń jẹ olúwo náà níbẹ̀. Ṣùgbọ́n dandan kọ́ ni àwọn tó máa ń jẹ olúwo nínú àwọn ẹgbẹ́ ẹlòmíì kì í ṣe babaláwo ẹlòmíì kì í ṣe ìṣègùn wọn ó sì máa jẹ olúwo nínú ẹgbẹ́ ṣùgbọ́n nínú ẹgbẹ́ yẹn ni ó jẹ oyè yẹn fún. Ni a ṣe máa rẹ́ lómi tó máa náà jẹ olúwo àgbáyé. Kí ló ń jẹ́ olúwo àgbáyé? Ìlú tó bá jẹ olúwo sí ló jẹ olúwo sí. Tó bá jẹ́ pé olúwo gbogbo ó lè jẹ olúwo kíní gan kí ló jẹ olúwo àgbáyé? Kí ni ìtumọ̀? Oyè òkè òun náà jẹ olúwo àgbáyé dàtí pé oyè tó jẹ ó dé Saudi Arabia. Ṣé tó bá dé bá wọn recognize oyè tó jẹ? So oyè torí ọba ló máa ń fi olóyè jẹ ibi tí àṣẹ ọba yẹn dé ibẹ̀ náà ló yẹn dé.
tó bá jẹ́ pé Olúwo Ifẹ̀ ló jẹ́ ibẹ̀ náà ni táyé pé Olúwo kíní kan ibẹ̀ ni so ká má máa gbé nǹkan ìwọnú ara wọn nítorí pé ìlú kì í kéré kó má nù lórí tiẹ̀ èèyàn kan ò lè lóun fẹ́ rúùlù láti bí ìbàdàn ìwọ tó jẹ́ Olúwo fàgbàdo kó wá ti dábẹ́kúta kó tún níwọ náà lólúwo àgbáyé ìwọ tó jẹ́ Olúwo ní ìlú kan kó níwọ kan Olúwo àgbáyé kí ìlú tó jẹ́ Olúwo sí ni kí o dárúkọ fáwọn èèyàn tó bá ní Olúwo ló jẹ́ Olúwo ẹgbẹ́ báyìí báyìí ni mo jẹ́ Olúwo ìlú báyìí báyìí ni mo jẹ́ so ẹ jẹ́ ká máa tọ̀nà náà mo sì fẹ́ ká mọ̀ wípé Olúwo Ifá òun ni nọ́mbà 1 nítorí kò sí nǹkan kan tá a lè ṣe lẹ́yìn Ifá òun la ṣe máa ń kọrin kan ó ń pé babaláwo ẹ̀yin lọ́ba ẹ̀yin lọ́ba ẹ̀yin lòrìṣà babaláwo ẹ̀yin lọ́ba ẹ̀yin légúngún o ẹ̀yin lòrìṣà nítorí pé bí ọba bá máa wọ ìpèbí náà babaláwo náà ló máa ṣòro fún bí ọba ṣáà máa dáfá kan tó mọ́ba tó jẹ́ ìlú tó létò yàtọ̀ sáwọn ìlú tó wà ní òde òní mo fẹ́ ká mọ̀ pé Olúwo ìlú ó ṣeé ṣe nígbà míì tó jẹ́ babaláwo kọ́ ló máa jẹ́ kó jó oníṣègùn ni kó jẹ́ ìdílé wọn ní oúnjẹ ẹ̀ tí wàá gbọ́ nínú ìlú yẹn wọ́n á tún wá náà fẹ́ jẹ Olúwo fàlú yẹn lọ́tọ̀ torí ọ̀tọ̀ ni oyè Ifá ọ̀tọ̀ ni àwọn oyè mo fẹ́ ká mọ̀ wípé Olúwo Ifá òun ni nọ́mbà 1 nínú gbogbo Olúwo ẹni tó bá náà jẹ́ Olúwo síbì kan tó jẹ́ Olúwo síbì kan Olúwo Ifá ó ṣe pàtàkì nítorí pé àwọn ni wọ́n bá wa wo òkè pọ̀rí wa tó Olúwo Ifá àwọn ló ń tẹ̀fá fún àwọn èèyàn àwọn ni babaláwo so ilé ìgbìmọ̀ àlejò pàálẹ̀ lọ. odù tí a ń pè ní ìrẹtẹ̀ méjì òun ni àwọn babaláwo mọ̀ sí èjì ẹlẹ́mẹ̀rẹ̀ tí n bá wò dáadáa nọ́mbà 14 ló wà nínú odù mẹ́rìnlélógún tó wà nínú first 16 odù mo fẹ́ ká mọ̀ pé odù ni ó jẹ́ odù tó dà ẹni tí ó bá bí náà tó bá ti gbọ́ ọ̀rọ̀ tí Ifá bá bá sọ́ńbẹ̀ Ifá gbọ́ ìrẹtẹ̀ méjì ló ní pàfà tẹ́rẹ́ fẹ̀yìn náà mi fẹ́yìn lòkè dá fún kórì ó sunkún ọmọ lọ sóde ìṣẹ́rí kórì ó aríwe jó kórì ó aríwe yọ̀ fún mi lọ́mọ kan kí n gbé ṣeré gbogbo àlàmà ọmọ gbé ṣeré àní dààmú àní wọ́mọtì Ifá ní ọ̀tẹ̀tẹ̀ awọ ẹsẹ̀ jáfẹsẹ̀ ẹsẹ̀ tọ̀hún rọ̀ wáyé wọn ló ká ẹ̀gbọ́n ni kó ṣe ọ̀tẹ̀tẹ̀ ó dé lónìí o ìwọ máa láwọ ẹsẹ̀ ẹnìkan kì í nàjò kó mú tẹsẹ̀ sẹ́yìn ìrẹtẹ̀ méjì ló jẹ́ ká mọ̀ pé báwo ló ṣe fẹ́ travel tó ní mẹ́sẹ̀ lọ Ifá níyàn kan kì í nàjò kó mú tẹsẹ̀ sẹ́yìn so ìrẹtẹ̀ méjì òun là ń pè ní èjì ẹlẹ́mẹ̀rẹ̀ Ifá ò ní padà lẹ́yìn wa. mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ẹ ṣé mo dúpẹ́ I'm very happy to answer that question. Firstly, tá bá sọ̀rọ̀ nípa orí inú yàtọ̀ sí tòde torí ọ̀hún là sọ nínú ògbèyànú ó ní ọ̀hún lọ́hún dúdún ọfà mi ọfà tẹ̀tẹ̀ bí n bá ta kẹ̀lẹ̀ǹkẹ́ ni ó bí n bá ta kẹ̀lẹ̀ǹkẹ́ ni ó dá orí inú ọkọ̀ fún tòde orí inú mi mo ṣẹbọ ìwà pẹ̀lẹ́ kí o má bà tòde mi jẹ́ orí inú ò mo ṣẹbọ mo fẹ́ ká mọ̀ wípé orí inú ó wà very important láti mójútó ṣùgbọ́n a kì í dédé sọ pé a fẹ́ bọ orí inú Ifá ló máa ń sọ àwọn odù kan wà tí wọ́n bá dà fún wa odù yẹn ló máa ní pé ká lọ bọ orí inú wa kí ni rísì táyé orí inú wa ṣe ní nǹkan ṣe pẹ̀lú tòde nítorí wípé nígbà wáṣẹ̀ àwa àwọn nínú ìṣẹ̀ṣe wọ́n gbà wípé inú wa ni iyè wà o ẹ̀rí nígbà wáṣẹ̀ tó bá rí ọmọ kan bóyá wọ́n rán ní obì ó lọ ra tàwa náà ọmọ ìponú kí lé tí wọ́n sọ pé ọmọ ìpo orí wọ́n ní ọmọ ìponú wọ́n ní afọ́fun gbé mu wọ́n ní òponú torí wọ́n mọ̀ pé iye ti ṣe kí ni tí wọ́n lè ṣe máa sọ pé káyé máa mú wa ní iye ibo ní iye wà wá inú ni lọ́sẹ̀ máa na àwọn babaláwo ṣe ń sọ wípé awo ní sọ ìyàwó àwọn babaláwo ní ọlọ́gbẹ̀rẹ̀ ò ní inú àkọ́pẹ̀ sí inú babaláwo ní Fátímù ṣe gbọ́kọ̀tọ̀ sọ wọn babaláwo ló ń pòwe yẹn o babaláwo ní ọlọ́gbẹ̀rẹ̀ ò ṣe kí ni kò hàn nínú àkọ́pẹ̀ sí torí inú babaláwo ní Fátímù fẹ́ ká mọ̀ pé tí ayé bá ti mú iye wa orí inú wọn ò ní bá wa jà ní àwọn nǹkan tí orí inú fi máa fẹ́ tì nínú bíbí tí Ifá bá tọ́ bá sọ̀rọ̀ pé kí wọ́n lọ bọ inú èèyàn tó rí inú bíbí ni gbogbo láti tí wọ́n pé tó orí inú àparí inú wa kò ní bá tòde wa jẹ́ nítorí ìwúre yẹn túmọ̀ sí wípé inú bíbí ó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́lómi ti ṣiṣẹ́ ẹ̀ lẹ̀ àsìkò tó fẹ́ kéré ẹ̀ sùúrù díẹ̀ ló yẹ kó ní ṣùgbọ́n ká parí inú ẹ̀ bá fẹ́ bá tòde ẹ̀ jẹ́ á fi ìbínú kékeré á fi sọ ẹ̀ so mo fẹ́ ká mọ̀ pé orí inú wa ó wà orí òde náà sì wà tó jẹ́ ọ̀tọ̀ ẹ̀ so nítorí náà orí inú wa kò ní bá tòde wa jẹ́.
ní àṣẹ ọba dànù wáyé. Ní dààmú, I'm very happy with this question. Firstly, ó wà nínú nǹkan tí èmi máa ń rò gẹ́gẹ́ bí ẹnìkan. A ò lè ṣe nǹkan kan lẹ́yìn àwọn alágbẹ̀dẹ. A mọ pàtàkì wọn ni. Mo dẹ̀ yẹ ká mọ̀ wípé àwọn nǹkan kan wà tí àwọn gọ́ọ̀mẹ̀ntì wa tí wọn ò mójútó. Torí alágbẹ̀dẹ tí wọ́n ń wò yẹn, iṣẹ́ wọn pọ̀ gan nígbà wáṣẹ̀ dísìn torí wọ́n sì wà wọn tí ì parẹ́. Elédùmarè ò dẹ̀ ní jẹ́ kí wọ́n parẹ́ ní àṣẹ ọba dànù wáyé torí kì í ṣe iṣẹ́ tó yẹ kó parun. Nítorí pé gbogbo àdá, ọkọ́, gbogbo ohun tí à ń lò yìí àwọn alágbẹ̀dẹ lọ ní iṣẹ́ wọn ni. Àwọn kan tún wà o alágbẹ̀dẹ pé oríṣiríṣi, àwọn kan wà goldsmith ni wọ́n o. Honda alágbẹ̀dẹ ni gbogbo wọn o ṣùgbọ́n gbogbo wọn ti parẹ́. Báwo la ṣe lè jí gbogbo nǹkan yẹn padà? La ṣe ń pariwo fáwọn ìjọba wa wípé technical school la nídìí. Gbogbo ohun tó wà nínú ìrọ̀kẹ́ yìí tá à ń mí lé ní iṣẹ́ alágbẹ̀dẹ ni o. Tí babaláwo bá mú àjà dání, àjà iṣẹ́ alágbẹ̀dẹ ni o. Òṣù tí babaláwo ń lò àwọn alágbẹ̀dẹ ni wọ́n rọ o. Àdá òrìṣà tá à ń dìmú ó kún gbogbo ìsàlẹ̀ temple wide àwọn alágbẹ̀dẹ lọ ní o. Kí ló dé tá wá fẹ́ pa gbogbo yẹn tì? Alágbẹ̀dẹ jẹ́ pé iṣẹ́ wọn láyé àtijọ́ iṣẹ́ wọn wúlò nítorí pé a tún máa ń bọ owó alágbẹ̀dẹ. Nítorí pé owó tó máa ń ṣe yẹn a tún máa ń bọ́ fún yàn tá a bá dá ògbèdì. Ńgbà tẹ́ bá wá pa alágbẹ̀dẹ yẹn tá a bá wá dá ògbèdì fún yàn tí Fáníkà lọ bọ owó alágbẹ̀dẹ fún torí tá a bá lọ bọ owó alágbẹ̀dẹ Ifá jẹ́ ká mọ̀ pé Ògún la lọ bọ. Ifá jẹ́ ká mọ̀ wípé Ògún la lọ bọ torí tilétilé òun tilé àárọ̀ torí ẹ̀wọ̀n tilé alágbẹ̀dẹ láyé àtijọ́. Alágbẹ̀dẹ wọn iṣẹ́ wọn ó ṣe kókó. Máa ń rọ àwọn ìjọba tó bá lè bá wa ṣiṣẹ́ lórí technical school fún gbogbo àwọn nǹkan yìí wọ́n á jí padà. Ìbọn tí wọ́n ń rọ láyé àtijọ́ tó jẹ́ ìbọn ilẹ̀ wa àwọn alágbẹ̀dẹ ló ń rọ o. Ìbọn nítorí àwọn bàbá tí wá tún ṣọdẹ wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé àwọn alágbẹ̀dẹ ni wọ́n ṣe kí ni wọ́n rọ. Ojú náà ní rẹ́yìn alágbẹ̀dẹ gbogbo ojú tó ń wò mí lónìí àwa la máa rẹ́yìn àwọn ọ̀tá wa bẹ́ẹ̀ ló ṣe máa rí. Lóòótọ́ tí o bá kọ́kọ́ sọ òtítọ́ fáwọn èèyàn ọjà á kọ́kọ́ dàbí òkúta ni o. Àwọn tó ń parọ́ nǹkan tí wọ́n á lọ sókè ṣùgbọ́n ìgbẹ̀yìngbẹ̀yìn ńkọ́ irọ́ òtítọ́ ló máa wá padà lékè irọ́ torí bí lọ́ọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa bá. Àmọ̀ràn mi fún àwọn babaláwo ọ̀dọ́ fún gbogbo wa tàjẹ́ ọ̀dọ́ ni wípé ẹ̀kọ́ Fáni ká túbọ̀ máa kọ́ ìmọ̀ ní ká túbọ̀ máa kọ́ ká dẹ̀ máa ṣe ìdàrẹ́ torí báwo kò bá ṣe ìdàrẹ́ awo kì í là. Ohun tí a bá fẹ́ ṣe ní ànínájà wàràwàrà nílé ayé o ànínájà wàràwàrà ẹ jẹ́ ká fi òtítọ́ ká fi òdodo ká fi kún iṣẹ́ Ifá. Ẹlẹ́ẹ̀kejì ni àwọn tí wọ́n wá ń dáfá náà fúnra wọn. Ẹlòmíì wà ó ń wá ohun tí ò sọnù kiri ní o. A ti pàdé babaláwo tó gbọ́ fá dáadáa òkè pọ̀rí tẹ̀sí ń wò kì í ṣe ohun tí à ń gbé káàkiri. Ẹlòmíì tẹ̀fá áfítà tó tẹ̀fá tó ń tún gbé fáìpù lọ́dọ̀ babaláwo ó wá ṣẹ̀ṣẹ̀ gbé lọ sọ́dọ̀ àwọn oníṣègùn ṣé kò ti ní problem? O gbé fáìpù lọ́dọ̀ àwọn tó nímọ̀ ó ṣe wá gbé lọ sọ́dọ̀ àwọn tí ò nímọ̀. Bóyá gbé ní fágbà má pẹ́ wọn fún nǹkan á máa lọ lódìlódì ànáyé ni pàníkìní kan ká máa wá ohun tí ò sọnù káàkiri. Ká tẹ́ bá dẹ̀ rí èèyàn náà tó sọ wípé àwọn gbà òun wọ́n ṣe gbá àìnímọ̀ ló pọ̀ nínú wọn nítorí pé ìmọ̀ tó o bá ti ní kó máa set freedom fún fẹ́ bọ̀dọ̀ mọ́. So má ṣe ìṣẹ̀ṣe nítorí pé o fẹ́ fi survive. Lọ ṣe ìṣẹ̀ṣe lákọ̀ọ́kọ́ ipò fẹ́ ní ìmọ̀ nípa ẹ̀ nítorí wípé ọ̀nà tí a bá fẹ́ tọ̀ láláyé Elédùmarè ló ti mọ̀. Ń bọ àmọ̀ràn mi fún gbogbo wa ni wípé ká ní ìmọ̀. Ẹlòmíì wà tó máa ń mú pàdé fún wọn náà babaláwo kó jẹ́ babaláwo kó ló bá pàdé kó jẹ́ àwọn guy tó jẹ́ pé wọ́n á design gbogbo ilé fún bó bá ṣe rí èrè kan lọ àmàrí tó ń jatọ́ wọ́n máa ń ṣe gbogbo nǹkan ọ̀bẹ̀rù fún ṣùgbọ́n òun gbogbo ò ní mọ̀ nípa ọ̀nà tó fẹ́ tọ̀ tí ọmọ yẹn bá gbowó lọ́wọ́ ẹ̀ tó bá bọ́ taná aná àwọn babaláwo náà ló gbà wọn kí ló sì fà ní pé torí bó ti kó sọ́wọ́ àwọn ẹlòmíì tí wọ́n ń lo orúkọ babaláwo àwọn sì ló pọ̀ jù. So Elédùmarè nípa lẹ́yìn wa ọba mi òbí kò ní bá wa lórúkọ jẹ́ kí àwa fúnra wa náà ká túbọ̀ ní mọ̀ nípa ọ̀nà tí a bá fẹ́ tọ̀ nítorí ká má lè ṣe ká sì má lè sọ̀rọ̀ ká sì má lè kó sọ́wọ́ àníṣòwò àṣẹdá.
ní àṣẹ ìgbàdàn pẹ̀lú.